Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Swoby. So ìkẹ́ tó ṣẹlẹ̀ lọ́jọ́ kejì àná so ti Gumi wá sí bíbáyìí kéṣe Igboho ló wá kò wá sí Igboho ó ń kọjá lọ ni so ìbíbáyìí dẹ̀ ní etí ìlú ló wá ti jẹ́ pé ìmúra ẹ̀ àwọn láìkẹ́ sí nílùú wa ìmúra ẹ̀ ó múra like àwọn àfáà dáadáa ti jẹ́ pé ó dúró sí bíbáyìí bí ìgbà tí wọ́n ń tọ́ torí etí ìlú ló wá so ní wọ́n fi sáré ṣe fídíò tó ń ṣe pé bákan àwọn màálù tó ń dẹ̀ so kì í ṣe màálù Fúlàní àwọn màálù àwa Yorùbá náà ni náà gbà tó ń ti sin màálù lélẹ̀ tó bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. Ǹjẹ́ lè sọ ìbáṣepọ̀ tó wà nínú àwọn ọmọ àwọn ọ̀dọ́ ìlú bàbá ìlú ìyá ìlú pẹ̀lú àwọn Fúlàní darandaran yìí? Kò sí ìbáṣepọ̀ kankan a gbọ́ pé wọ́n ní àwọn ọba wa gbowó wọn ò gba owó kankan o kò dé ọ̀dọ̀ ọba kankan kò dé ọ̀dọ̀ aráàlú kankan wọ́n ń kọjá lọ ni ó dẹ̀ ṣe fídíò rẹ̀ ọjọ́ kẹta tó ń ṣe fídíò wọ́n ṣe sẹ́ndì fídíò yẹn sọ online so bó ṣe rí ọjọ́ kẹta tí wọ́n ṣe fídíò ọjọ́ kẹta tó ń wá bíbá yìí tó ń ṣe fídíò yẹn ni wọ́n ṣe sẹ́ndẹ̀ sí online everybody ṣe rí gbogbo wa àwa ńlẹ̀ à ń ṣe rí pé Igboho kì í ṣe Igboho ní eléyìí. ó túmọ̀ sí pé àwọn gan wọ́n fi ìfọ̀kànbalẹ̀ ṣe fídíò yẹn. ìfọ̀kànbalẹ̀ ṣe wọ́n tó 2 minutes. Mo fẹ́ kí àwọn bòdá wa kan náà kí wọ́n wá. But èmi fẹ́ béèrè ìbéèrè kan mo fẹ́ béèrè pé kí lẹ rò pé ó fa ìdí tí wọ́n fi ṣe nǹkan tí wọ́n ṣe. àmọ́ assignment tí Gumi wá ṣe o àmọ́ assignment àdé ń bẹ̀ ó jọ torí Ọlọ́run kí wọ́n má ṣe ní assignment sí Igboho àfẹ́ wàhálà àwa wàhálà jẹ́jẹ́ là ń lò. Ẹ ṣé gan ni bòdá mi a máa gbé èèyàn mi wá sí ojú ìran àmọ́ afẹ́kẹ́ mọ̀ pé Saheed ọmọ bọ́tà òun náà wà ní ìlú Igboho ní bíbáyìí. àwọn alága Saheed ọmọ bọ́tà tó wá sọ̀rọ̀ a ní chairman gẹ́gẹ́ bí adarí àwọn ọ̀dọ́ comrade Adémọ́lá Sodiq. Ẹ káàbọ̀ comrade ẹ káàsán. Ẹ ṣé gan ni alága ọ̀dọ́. For security purposes a ò ní béèrè orúkọ yín. Orúkọ kan ni ẹ kò sọ nínú gbogbo orúkọ yín. Prince Adémọ́lá. Ǹjẹ́ ẹ lè sọ ìlú tí a wà pàápàá jùlọ orí ilẹ̀ tí a dúró sí? Ìlú Igboho la wà ní bíbáyìí Muslim Grammar School ní àdúgbò Mọ̀dékè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ǹjẹ́ ẹ lè sọ ohun tó ṣẹlẹ̀ ń bí ní ọjọ́ kìíní àná? Pàápàá jùlọ báwo ni ẹ̀yin ṣe jẹ́? Èmi ni Ọlọ́run kádàrá pé ká jẹ́ alága ọ̀dọ́ ní ìlú Igboho wa níbí. Ǹjẹ́ ẹ lè sọ ohun tó ṣẹlẹ̀ ń bí báyìí ní ọjọ́ kìíní àná nípa Minister for Banditry and Negotiation tí ó wá sí bíbá èyí tí a mọ̀ sí Gumi? Wíwá Gumi sí ìlú Igboho is unofficial. Unofficial because kò sẹ́ni kankan tó wà wíwá nípa wíwá ẹ̀ ọkàn wá just briefly bí kéèyàn kan lọ jàyàn lólè ni ó wá ó sọ̀kalẹ̀ ó ṣe even gan ó ti lọ bí ijọ́ kẹta tí ó wá sílùú Igboho ni a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé bóyá Gumi sọ̀kalẹ̀ sílùú Igboho kò sẹ́ni kankan tó mọ̀ ẹnìkan kan wà wíwá nípa wíwá rẹ̀ sílùú Igboho. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àmọ̀ràn lẹ ní fún àwọn ará ìlú Igboho pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá nílé lóko lọ́nà àti lẹ́yìn odi nítorí pé gbogbo àná la mọ̀ pé tí kì bá nídìí wọ́n ní obìnrin kì í jẹ́ kúmólú tó ṣe bí òwe lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn àgbààgbà. Kí ni àmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn èèyàn wa tó jẹ́ ọmọ Yorùbá nítorí n tó ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní àná yìí? Àmọ̀ràn wa sí gbogbo ọmọ Yorùbá nílé lóko ni pé ká wà ní ojúlala kan fi sọrí nítorí pé gẹ́gẹ́ bí ìròyìn tí à ń gbọ́ àti nǹkan tí à ń rí nípa ẹni yìí a mọ̀ pé ìyẹn tó ń ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí àti ìjọba ni so a gbà wá níyànjú pé ká wà ní ojúlala kan fi sọrí kí gbogbo wa kí a rí pé a wà vigilant ká má sùn àsùnpìyè. Ìbéèrè tèmi àtúbéèrè as gẹ́gẹ́ bí ọ̀dọ́ ìlú Igboho àwọn ìgbésẹ̀ wo lẹ ń gbé lórí ìkan lára because ọ̀dọ́ lèmi á pe olóyè Sunday Igboho because tán bá jáde ọ̀dọ́ mi ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn so ọ̀dọ́ lèmi á pe wọn ìgbésẹ̀ wo
ni ẹ ti gbé, ẹ má sọ ilé tẹ́ ń gbé tẹ́ fẹ́ gbé, ilé tẹ́ ti gbé láti support olóyè Sunday Igboho? àìmọ̀ oríṣiríṣi ìgbésẹ̀ ló ti wáyé fún bàbá sọ gan àwọn èèyàn mọ̀ kò dẹ̀ ní nìkan tún máa sọ gbogbo ẹ̀ ní orí afẹ́fẹ́ níbí báyìí. Ẹ̀gbọ́n wa ni wọ́n jẹ́, ọmọ wa ni wọ́n nílùú Ìgbòho níbí báyìí. A sì ń gbà ládùúrà pé ibi tí wọ́n wà yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run ayọ̀ àti àlàáfíà ni wọ́n fi jáde bí ẹ̀ tó fi wá bá wa nílé. Ìgbésẹ̀ sì tún lọ lóríṣiríṣi lónìrànràn. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bọ̀ nǹkan tèmi kàn fẹ́ jẹ́ kí ẹ tún buttress lé lórí because a ti gbọ́ because mo dìídì gbọ́ lẹ́nu ẹnìkan ni tó ní àwọn ọ̀dọ́ ìlú Ìgbòho wọ́n sọ̀pọ̀tì wọ́n súnmọ́ Sheik Gumi ju Ìgbòho lọ. Olófà tèmi fi wá béèrè bí àyìn lè fàyè gbà wọ́n bí àwọn ti fàyè gbà wọ́n bí àwọn ti fàyè gbà wọ́n. Òbí àwọn bàbá wa sì ní pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmí. So kí ló fẹ́ ṣe látà sọ pé àfọmọ wálẹ̀ láyẹ̀kùn táwọn ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ kìnnìkan tó lóye ṣẹ́sìn kọ́lọ́mọ jẹ́ àdá. Kí a tó gbé àwọn ọ̀dọ́ ìyókù wá a fẹ́ fi ọ̀rọ̀ wá Mr. Saheed Ọmọbọ́tà lẹ́nu wò. Ọmọ kọ ni òun náà wà ní ìlú ní bíbáyìí gẹ́gẹ́ bí ẹ ti rí plate number yẹn Yorùbá ní bàbá Yorùbá nation no going back. Kò sí ojo kan ní ibì kankan. I stand with Chief Sunday Adeyemo Igboho Oòṣà. He is not a criminal. Ẹni tí DSS bá ń wá kí wọ́n lọ wá Minister for Negotiation and Banditry Sheik Gumi. You are welcome, Mr. Saheed Ọmọbọ́tà one. Ẹ kú dédé àsìkò yìí o. Inú mi dùn pé ẹ̀yin ọ̀dọ́ nígbà tí mo débí ní àárọ̀ yìí tí mo ní mo fẹ́ máa lọ ẹni pé kò tẹ́yìn lọ́rùn àfi kí n dúró pé ẹ fẹ́ sọ tinú yín sẹ́ ẹ fẹ́ sọ tinú yín so mo kí ọ̀gá wa bàbá wa olórí ọ̀dọ́ mo kí yín bàbá mi torí pé bá ṣe dé láàárọ̀ ilẹ̀ ti sáré jáde sí wa ẹ dẹ̀ bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ dẹ̀ jẹ́ kó yé wa wípé ẹ̀yin gan lẹ mú wa wá sí bíbáyìí láàmú bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin lẹ mú wa wá sí bíbáyìí ẹ dẹ̀ jẹ́ kó yé wa wípé àwọn màálù tí Gumi tó fi ṣe camouflage yẹn wípé màálù Yorùbá ló ní kò dẹ̀ kí ń kọjá ojú kan bíbáyìí pé kò kọjá ojú kan ọgbà yìí ni ọgbà wọn ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ṣáà yarí pèsè àná wọn máa sọ tẹnu wọn torí àwọn ti gbáradì láti jáde láti fẹ̀hónú hàn láti fi ẹ̀mí ìmoore hàn sí bàbá wa Chief Sunday Adeyemo Igboho Òòṣà. Nǹkan tí mo wá gbọ́ lẹ́nu ọ̀dọ́ wọn ní pé àwọn kan rí pé àwọn kan kàn déédéé yọ́dé lálẹ́ àná àwọn kan kàn déédéé yọ́dé lálẹ́ àná wọ́n lọ gbé bàbá wa Ifá Ìgbòho sẹ́yìn wọn àmọ̀ràn tó lọ bá bàbá Chief Imam náà sọ pé wọ́n ṣàyọ̀dé pé ọ̀nà ó dùn àwọn ẹ sọ̀rọ̀ fúnra yìí náà kó má dà pé mò ń gbẹ́ ní ọ̀rọ̀ wọn ló dùn àwọn gan pé torí àwọn ò mọ̀ rí àwọn òrírí ó kàn déédéé wá lóru lánàá pé kò sí nǹkan tó ń jẹ́ rálì mọ́ kinní kan pé ọ̀nà ó dùn wọn wípé so kí bàbá wa Chief Sunday Adeyemo Igboho Òòṣà kọ́ mọ̀ wípé àwọn ọ̀dọ́ ìlú yìí tí wọ́n ní ọ̀wọ́n ń ṣe o ẹ fẹ́ nu yín sọ̀rọ̀ fúnra yín o. bẹ́ẹ̀ Ìgbòho là ń ṣe àwọn babadámi àtẹ̀lé ni mọ́yẹ́. pé Sunday Igboho làwọn ń ṣe so àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n á gbé wa o a máa débítà ń lọ wọ́n gbára Ọlọ́run. ọ̀sẹ̀ ń ta abẹnú gbòòrò. Mo fẹ́ fi ọ̀rọ̀ wá àwọn bàbá wa lẹ́nu wò. Ẹ káàsán bàbá mi ní ráńpẹ́ ǹjẹ́ lè sorúkọ yín fún wa àti ipò tí ẹ dì mú ní bíbá. Orúkọ mi Wàsíù Àlàbí lórúkọ mi mo jẹ́ ọmọ bíi ìlú Ìgbòho níbílẹ̀ olólùpẹ̀ yìí wọ́n tún á jẹ́ àbúrò Sunday Igboho sẹ́rí bàbá mi ẹ̀mí rẹ̀ ogun ẹni bá ní èmi ò ní gùn wọ́n tọ́jú rẹ̀ wọ́n tọ́ wọn máa tọ́jú ẹ̀ mọ́lẹ̀ ni. Àṣẹ. Sẹ́rí ìlú ta wà yìí ìlú tó lọ́wọ́ kéde dáa ni
ẹni bá ní kò sí irú òun lẹ́yìn ọlọ́run àyàtọ̀ fọlọ́run ẹni bá ń bẹ nínú ìgbèkùn ayé yìí pé wọ́n máa mú Sunday Igboho wọ́n máa pa lágbó ọlọ́run wọ́n máa sìnkú ẹ̀ láìpẹ́ yìí. mo bẹ ọlọ́run fún àwọn tó jẹ́ adarí ìlú yìí ọlọ́run bá wọn ní sí wa darí torí pé àwọn ò sí ní kí nǹkan bàjẹ́ gbogbo àwọn ọ̀dọ́ lẹ̀ yìí àyẹ̀yẹ̀ ni wọ́n torí pé wọ́n nífẹ̀ẹ́ bàrà Sunday wọ́n nífẹ̀ẹ́ Igboho sà torí pé sẹ́ni ilé ayétàwá yìí àwọn kẹ́mẹ́tẹ́ pé ìfẹ́ ojú lásán lómi máa ní torí ìrìn àjò táwọn yẹn ti rìn ẹ̀ẹ́dẹ́gbẹ́ béèrè kan lẹ́ẹ̀kan pé ńgbà tí nǹkan ń ṣẹlẹ̀ irúgbésẹ̀ wọ́n ti gbígbésẹ̀ tó pọ̀ àmọ́ àdúgbò fọlọ́run pé lágbó ọlọ́run wọ́n máa dé láìpẹ́ yìí sẹ́ẹ̀rí gúnmọ̀ ẹ̀mọ́ pé mẹ̀mọ́ rí o àmọ́jọ́ ọlọ́run yọ torí àbájọ́ kọ́ mọ́rọ́ yìí táwa jẹ́ ó tó àwọn ìṣọ́ ọlọ́run bọ́lọ́run ti dábẹ́ lọ́run ti dá wa ní àmọ́ ọlọ́run kẹ́dá àwọn kẹjọ kan lọ so àwọn tó jẹ́ aṣíwájú alẹ́ yìí tó jẹ́ àwọn alága àdàgbàsókè tó jẹ́ àwọn bàbá wa ẹ̀mí wọn gùn torí pé àwọn gẹ wọn wà nínú ẹni pé wọ́n fẹ́ kí ẹ̀mí Igboho gùn ẹ̀mí tí wọ́n sì máa gùn so mo kí gbogbo àwọn ọ̀dọ́ torí pé àwọn tó wà ń bì àwọn ẹgbẹ́ mi bẹ́ẹ̀ àwọn àbúrò mi bẹ́ẹ̀ ọlọ́run bá lódún nǹkan nípa gbogbo anísìn ẹ̀yin tẹ̀sí wá náà gbàgbé bá padà sí ayé yín ẹ̀ ní bá bínú pàdé lójú ọ̀nà ẹni bá ní kẹ́mọ́ délé lágbó ọlọ́run ẹ̀ délé ẹ̀ ní bóńtọ̀ wọn ni so ẹ̀mí Igboho gùn so. ẹ ṣe. akíra wa pé a kú dédé àsìkò yìí ṣáájú kí n tó tẹ̀síwájú áńtẹ̀mù Igboho ni mo kọ́kọ́ fẹ́ kọ eléyìí tí mo fẹ́ kí àwọn yẹn wá gbé bá ti máa kọ́ pé Igboho mọ̀ rẹ́ alágbàlóde àtàpẹ́tẹ́ inú omi ayé wa ó máa dùn dídùn lábóyìn o kárọ́mọ kékeré o kánẹ́wọ́ ìfẹ́ sí ìyẹn ní tìgbò kárágbàlagbà á fún wọn lọ́wọ́ tó pọ̀ ìyẹn ní tìgbò ìwọ sí làkọ́ àwùjọ kákó ni wọ́n rà. àwọn èèyàn wá ní pé ká béèrè bàbá mi kí ẹ tó máa sọ̀rọ̀ lọ. bàbá ẹ bá tún kíní ẹ̀kọ́ again gbogbo wa tó wá gbé orin ẹ ọ̀hún aláìkẹ́ ó yá. orin yẹn lèmi gan tó tí mo tún fi ń bọ̀. ìlú tá a wà yìí oríkì wa ìlú ló ṣinṣin wa bí tá a gbẹ́sẹ̀ lé tẹ́rù òfin bá a fún kẹ́kí nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ àwa ní Igboho mọ̀ rẹ́ alágbàdo òde àtàpẹ́tẹ́ inú omi ayé wa ó máa dùn dídùn lábóyìn o kárọ́mọ kékeré o kánẹ́wọ́ ìfẹ́ sí ìyẹn ní tìgbò kárágbàlagbà ká fún wọn lọ́wọ́ tó pọ̀ o ìyẹn ní tìgbò ìwọ sí làkọ́ orin yẹn nítumọ̀ tó pọ̀ ó lọ́rọ̀ gidi nú. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.